ẹ̀yin ọmọ nàìjíríà tẹ́ láǹfààní àti máa gbọ́ àwa káàkiri àgbáńlá ayé àti jákèjádò ibi tí ẹ ti láǹfààní àti máa wò wá lórí ìkànnì yìí. kílẹ̀dùmarè kó dákun kó dábọ̀ kó mọ ṣàánú fún wa. arákùnrin kan bẹ tó kọ rẹ̀ ń jẹ́ Bashiru Ayọ̀adé tí gbogbo èèyàn mọ̀ sí Ifá Kórèdé, tí a sọ lọ́jọ́sí wípé ó ṣe atọ́nà bí wọ́n ṣe mú bí ọwọ́ ṣe ba àwọn ọ̀daràn méjì kan tí orúkọ wọn ń jẹ́ Táyé àti Kẹ́hìndé Yẹmítàn. mo kí gbogbo ẹ̀yin olólùfẹ́ wa ní ìkànnì Ajaera Malifa TV pé ojú tẹ́ fi ń wò wọ́ ní fọ́, etí tẹ́ fi ń gbọ́ wọ́ ò ní di lágbára Ọlọ́run ọba. Ọlọ́run ọba jọ̀ọ́ kó jẹ́ kó pọ̀lọpọ̀ wa ṣe púpọ̀ nínú ayé yìí ni o, kó má jẹ́ àjẹ̀bí láṣẹ Èdùmàrè. tá a bá gbàgbé ní nǹkan bí oṣù kan sẹ́yìn, ọ̀rọ̀ kan eléyìí tó jà ròyìn lórí ẹ̀rọ ayélujára, ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú Táyé àti Kẹ́hìndé Yẹmítàn ṣe é rántí. eléyìí tí wọ́n sọ wípé wọ́n bá orí ọ̀dọ́bìnrin yẹn Dárasími àbí Bùsáyọ̀ ni wọ́n pè é, yóò kó jẹ́ nínú méjèèjì tí wọ́n ní wọ́n bá orí ọ̀dọ́bìnrin náà lọ́wọ́ wọn. eléyìí tí wọ́n sọ wípé ẹnìkan tó jẹ́ Ifá Kórèdé ọmọ ẹgbẹ́ Àgbẹ̀kọ̀yà ló ṣe atọ́nà eléyìí tí wọ́n fi orí wọn mú. tí ẹ bá gbàgbé nígbà náà lọ́hùn-ún, nínú ọ̀rọ̀ táwọn Táyé àti Kẹ́hìndé Yẹmítàn sọ, wọ́n ní Ifá Kórèdé eléyìí tí ó jẹ́ Àgbẹ̀kọ̀yà tẹ̀ ń wo àwòrán ẹ̀ lójú ìwòran yìí, òun ló sọ wípé wá bá wọn pé àwọn nílò ẹnìkan eléyìí tí wọ́n fẹ́ lò fi ṣe iṣẹ́ kan, léyìí tó fà á tí àwọn fi lọ ṣe ìwà tí wọ́n wù. bí mo ṣe máa ń sọ pé gbogbo nǹkan tó pamọ́ ọjọ́ Ọlọ́run bá ti rí yẹn ló tó, bó tilẹ̀ jẹ́ wípé ayé sọ ọ̀rọ̀ wà tẹ́lẹ̀tẹ́lẹ̀ wípé àwọn Táyé àti Kẹ́hìndé yìí wọ́n ní wọn ò ṣẹ̀ṣẹ̀ máa ṣe bẹ́ẹ̀, ṣùgbọ́n nínú ìfọ̀rọ̀wérọ̀ eléyìí tí a ṣe fún wọn, wọ́n jẹ́ kó yé wa wípé àwọn ò ṣe é rí, ṣùgbọ́n ẹnìkan tórúkọ rẹ̀ ń jẹ́ Kazeem ti fìgbà kan gbé ẹran èèyàn wá fún àwọn rí, eléyìí táwọn tánú ẹ̀. ṣé ẹ rántí Ifá Kórèdé náà? mo rántí pé ọ̀pọ̀lọpọ̀ èèyàn ló sọ̀rọ̀ sórí ìkànnì yìí wípé ó yẹ kí iléeṣẹ́ ọlọ́pàá gan kan fi ọ̀rọ̀ wá Ifá Kórèdé ọ̀hún lẹ́nu wò. ọ̀rọ̀ náà di lọ́gbọ́lọ́gbọ́ lórí ìkànnì yìí, tá a bá gbàgbé, lábẹ́ bó ti wù kó rí, kọ́lọ́run bá jọ nínú àánú ẹ̀ kó má jẹ́ àṣepòǹgì aburú làdúrà mi. ẹ jẹ́ kí n máa gbóríyìn fún iléeṣẹ́ Olúbùrò of Africa pé wọ́n kú iṣẹ́ takuntakun, torí wípé lára ìfiléde tí wọ́n filéde ló jẹ́ ká mọ̀ wípé Ifá Kórèdé ti padà jáde láyé o. yálà ó wá lọ́wọ́ kan nú àbí ò ní mí nú, gbogbo ohun tó pamọ́ lẹ́ẹ̀kan sí ojú Ọlọ́run bá ló tó. nítorí pé gẹ́gẹ́ bí wọ́n ṣe filéde tẹ́lẹ̀tẹ́lẹ̀, wọ́n ní ọmọ ẹgbẹ́ Àgbẹ̀kọ̀yà ní Ifá Kórèdé yìí, bẹ́ẹ̀ òun náà yíwọ́ padà. Táyé Kọ́yìn Yẹmítàn sọ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ní ọ̀rọ̀ rẹ̀ wípé gbogbo wọn jọ ń ṣiṣẹ́ gẹ́gẹ́ bí oníṣègùn ni. ohun tó ń kan ẹ̀mí lóminú jọjọ ni pé kí ló fa ìdí ikú Ifá Kórèdé? mo bẹ̀ Ọlọ́run nínú àánú ẹ̀ kó dákun kó má jẹ́ kó rí tèmi tí yín gbàbọ̀dé o. ẹ jẹ́ n fojú òpó yìí lẹ̀ fún yín láti gbọ́ ọ̀rọ̀ náà nísàn-án. iṣẹ́ ìwádìí tí ikọ̀ Olúbùrò of Africa tí wọ́n ṣe lọ síbi tí wọ́n sin ọkùnrin yìí sí. ilé ayé yìí kéré, ẹ jẹ́ àṣe díẹ̀díẹ̀ ká ṣe pẹ̀lẹ́kùtù. ẹ̀yin ọmọ nàìjíríà tẹ́ láǹfààní àti máa gbọ́ àwa káàkiri àgbáńlá ayé àti jákèjádò ibi tí ẹ ti láǹfààní àti máa wò wá lórí ìkànnì yìí. kílẹ̀dùmarè kó dákun kó dábọ̀ kó mọ ṣàánú fún wa. arákùnrin kan bẹ tó kọ rẹ̀ ń jẹ́ Bashiru Ayọ̀adé tí gbogbo èèyàn mọ̀ sí Ifá Kórèdé, tí a sọ lọ́jọ́sí wípé ó ṣe atọ́nà bí wọ́n ṣe mú bí ọwọ́ ṣe ba àwọn ọ̀daràn méjì kan tí orúkọ wọn ń jẹ́ Táyé àti Kẹ́hìndé Yẹmítàn, níbi tí a gbọ́ tí wọ́n ń sọ wípé àwọn Táyé àti Kẹ́hìndé Yẹmítàn ni wọ́n jẹ́ babaláwo, ṣùgbọ́n wọ́n ní iṣẹ́ tí wọ́n kọ́ ní òwúrọ̀ ọjọ́ pé kápẹ́ńtà náà ni wọ́n kọ́. ṣùgbọ́n Táyé àti Kẹ́hìndé Yẹmítàn tí a gbọ́ pé wọ́n ń ṣe iṣẹ́ bíi ká pààyàn, ká ta ẹ̀yà ara èèyàn, ká fẹ̀yàn ṣètùtù ọ̀la. tẹ́ ẹ bá gbàgbé, alàgbà kan tó kọ rẹ̀ ń jẹ́ Bashiru Ayọ̀adé tí gbogbo èèyàn mọ̀ sí Ifá Kórèdé náà ni ó ṣe atọ́nà, tí alàgbà yìí sì jẹ́ ìkan lára ọmọ ẹgbẹ́ Àgbẹ̀kọ̀yà. ṣàdédé ni a gbọ́ wípé alàgbà Bashiru Ayọ̀adé tí gbogbo èèyàn mọ̀ sí Ifá Kórèdé, ọ̀kan lára ọmọ Àgbẹ̀kọ̀yà yìí, pé ó jáde láyé. kábíyèsí Elédùmarè,
kí ni ká ti pe eléyìí sí? Allahu alam, tẹ mọ̀ pé ẹni tó pamọ́ ojú Ọlọ́run ló tó. Ṣé bẹ́ẹ̀ ni? Ṣé bẹ́ẹ̀ kọ́? Ṣé bẹ́ẹ̀ ni? Ṣé bẹ́ẹ̀ kọ́? Ó ṣe lè rí bẹ́ẹ̀. Ṣé lóòótọ́ ni? Ṣé irọ́ ni? Òun ló jẹ́ kí a wá sí àdúgbò tí a gbọ́ pé alàgbà yìí pé ó kọ́lé sí, bó tẹ̀ jẹ́ pé ilé ọ̀hún tí a gbọ́ pé ó kọ́ wọ́n kàn gbé débì kan ni, ó ti kọjá window level, kódà wọ́n ti gba level orí àbí kí wọ́n ti ń pè é, wọn ò tí ì láǹfààní àti parí ilé ọ̀hún. La fi ní ká wá sí àdúgbò tí wọ́n sin alàgbà ọ̀hún sí láti lè jẹ́ ká mọ̀ pé ṣé lóòótọ́ ni àbí àhesọ lásán ni. Torí pé ẹ kó ti mọ̀ wá lánàá kó tó dòní wípé ohun tójú wa ò bá tó àwa ò ní sọ láíláí fàbàdà. Ilé ọ̀hún lẹ̀ ń wò yìí, ilé alàgbà Bashiru Ayọ̀adé tí ó ṣe atọ́nà tí ó dẹ àwọn tí táyé káyìn àwọn ìbejì ọ̀ràn tí wọ́n ń pààyàn, tí wọ́n ń kun èèyàn, tí wọ́n ń ṣe gbogbo rẹ̀. Tẹ́ ẹ̀ bá gbàgbé, nígbà tí Táyé àti Kẹ́hìndé Yẹmítàn wọ́n ní eléyìí tí wọ́n ṣe nígbà tí Bashiru Ayọ̀adé bàbá kí ló kọ rẹ̀, Bashiru Ayọ̀adé Ifákóredé, wọ́n jẹ́ ó yé wa wípé kì í ṣe àkọ́ṣe àwọn leléyìí. Ilé Ifákóredé lẹ̀ ń wò yìí, ilé tí Ifákóredé ń kọ́, tí ó kọ́ ní àkọ́kù tí ò tí ì parí rẹ̀, tí ò láǹfààní àti parí rẹ̀ kó tó di pé ọlọ́jọ́ dé. Ṣùgbọ́n kí ló dé tó jẹ́ pé lẹ́yìn ìgbà tí àṣírí àwọn oníṣẹ́ ibi oníwà ìkà yìí, tí ìgbà tí àṣírí wọn tú, ni Ọlọ́run wá kádàrá pé kí ọlọ́jọ́ kó dé sí alàgbà Bashiru Ayọ̀adé tí gbogbo èèyàn mọ̀ sí Ifákóredé. Ilé ọ̀hún rèé tí wọ́n pé alàgbà ọ̀hún ń kọ́. Wọn ò tí ì láǹfààní àti parí ilé náà. Kódà nígbà tí a dé ilé yìí wà ní àdúgbò kan ní tòsí Ṣóyọ̀ọ́yè ní ọ̀nà Randa ní Abẹ́òkúta ń bí. Kódà nígbà tí a láǹfààní àti dé ilé yìí, a wá rí i pé ibi tí wọ́n sin olóògbé ọ̀hún sí, a tún wá rí sàárè ìtẹ́ kan tó wà ní ẹ̀gbẹ́ ibi tí wọ́n sin alàgbà Bashiru Ayọ̀adé tí gbogbo èèyàn mọ̀ sí Ifákóredé, ọ̀kan lára àwọn ọmọ ẹgbẹ́ Àgbẹ̀kọ̀yà. Sàárè yìí la wá ń béèrè pé bó ló tún ṣe jẹ́, ni wọ́n jẹ́ ó yé wa wípé tọ́ bí Ọlọ́run ti ń ṣọlá, àṣẹ ìyàwó rẹ̀ kan ó wà tó ti di olóògbé, tó ti jáde láyé níbi ọdún 2023. Sàárè òun ni tìyàwó ni ẹ̀ ń wò yìí, ibi tí wọ́n sin alàgbà Bashiru Ayọ̀adé Ifákóredé, ibi tí wọ́n sin sí, òun náà ni ẹ láǹfààní àti máa wò yìí. Kí Elédùà kó dákun kó dábọ̀ kó bá ní ṣe ikú ní ìsinmi fún un. Ìbéèrè tó ń wá sí ọkàn gbogbo èèyàn ni wípé kí ló lè fà á? Báwo ló ṣe ṣẹlẹ̀? Bó ló ti jẹ́? Tọ́ ẹni tí mo fi sọ lẹ́ẹ̀kan wípé Allahu alam, ẹni tó pamọ́ ojú Ọlọ́run ló tó, náà ni wípé ṣe mọ̀ pé bí ọ̀fọ̀ bá ṣẹ̀ àbí nǹkan kan bá ṣẹ̀, pàápàá àwọn èèyàn wa nílẹ̀ Yorùbá, òkú Yorùbá adígbàgbọ́ pé kì í kú sílẹ̀ lẹ́ọ̀fọ̀. Yóò ṣáà ní nǹkan kan ni, igbá kan ni, ìkòdò kan ni, kìnní kan, yóò ṣáà lọ́mọ nǹkan. Ṣùgbọ́n kókó ọ̀rọ̀ tí ń bẹ náà ni wípé alàgbà Bashiru Ayọ̀adé tí ó dàbí ọgbọ́n lẹ́yìn tí wọ́n rí i pé ìrìn àjò àti ìgbésẹ̀ àwọn Táyé àti Kẹ́hìndé Yẹmítàn tí wọ́n pa ọmọ kan ní ìtàn pa gbẹ̀yìn tó kọ rẹ̀ ń jẹ́ Bùsáyọ̀, tí àwọn kan sì ń pé dára sí mi làwọn ọmọ yìí sí. Kódà wọ́n ní ọmọ tí wọ́n pa gbẹ̀yìn yìí wípé ìyá mínírààsì, ìyá olómi ní Láfẹnwá, pé ní Láfẹnwá náà ni ó ti ń tajà tó ń ta mínírà ta kìnní kan. Kódà àwọn kan ní dára sí mi yìí wípé ọmọ ìlú òkè ni, tí a ò tí ì fìdí ẹ̀ múlẹ̀. Ṣùgbọ́n bá ti ń sọ̀rọ̀ yìí, èmi ò tí ì láǹfààní àti bá ọ̀kankan lára àwọn mọ̀lẹ́bí dára sí mi tí ó di olóògbé, a ò tí ì láǹfààní àti rí kankan lára mọ̀lẹ́bí wọn. Ṣùgbọ́n ní ṣókí ọ̀rọ̀, alàgbà Bashiru Ayọ̀adé tí gbogbo èèyàn mọ̀ sí Ifákóredé, ó ti jáde láyé o. Ṣé ká ní pé torí àṣírí àwọn amòòkùnṣìkà yìí tó tú ni, àbí ká nígbàgbọ́ wípé ejò lọ́wọ́ nú ni, àbí ká nígbàgbọ́ wípé tọ̀ àfọ̀mọ́ ẹgbẹ́
wípé ẹgbẹ́ Àgbẹ̀kọ̀yà pé wọ́n ṣàfọ̀mọ́ ẹ wá búra torí ayé sọ ọ̀rọ̀ àtàwuyewuye pọ̀ nínú gbogbo ọ̀rọ̀ tó wà ńlẹ̀ bí àwọn Táyé àti Kẹ́hìndé Yemítàn bí wọ́n ti ń pààyàn tí wọ́n ń ta orí tí wọ́n ń ta apá tí wọ́n ń ta ẹsẹ̀ tí wọ́n ń ta ọwọ́ èèyàn láì ṣẹranko. ayé sọ ọ̀rọ̀ pọ̀ ńbẹ̀ nígbà tí àwọn Táyé Kẹ́hìndé Yemítàn tí wọ́n ń sọ̀rọ̀ wọ́n pé alàgbà Bàṣírù Ayọ̀adé Ìfakóredé pàápàá òun náà ara àwọn ni ó lọ́wọ́ nínú ẹ̀ àwọn jọ ṣe tẹ́lẹ̀tẹ́lẹ̀ ni ṣàdédé ni àárín wọn dàrú ló fi wá kó bá àwọn ló wá ṣe kínní kan tọ́ alẹ́ ìsàláwọ̀ bíi akábìlẹ̀ akínní ọlọ́run ọba nìkan ni adájọ́ tó mọ ẹjọ́ dá gbogbo ohun tó bá sì jẹ́ òkùnkùn sí àwa èèyàn anẹ́gbàgbọ́ pé kedere ni lójú Elédùmarè èyí tó jẹ́ kókó ọ̀rọ̀ ńbẹ̀ tá a ní ká fìdí ẹ̀ múlẹ̀ fún gbogbo ẹ̀yàn ọmọ Nàìjíríà àti ẹ̀yin tẹ́ ń láǹfààní àti máa gbọ́ àwọ̀ káàkiri àgbáńlá ayé ni wípé alàgbà yìí ó ti jáde láyé sàárè ibi tí wọ́n sí òun náà ni ẹ̀ ń wò yìí òun náà ní láǹfààní àti máa wò yìí k'Elédùmarè kó dákun kó dábọ̀ kó bá wa fi pa àṣẹ rẹ̀ kó bá wa fi orí jìn inú ilé tó kọ́ náà rèé ìyàwó rẹ̀ tí wọ́n ló jáde láyé ní nǹkan bí ọdún méjì sẹ́yìn ọdún 2023 òun náà ni wọ́n sin sí ẹ̀gbẹ́ rẹ̀ yìí tí alàgbà yìí tó náà sì jáde láyé ní ọjọ́ karùndínlọ́gbọ̀n 25 of January 2025 tá a wà nínú ẹ̀ yìí náà lẹ́ ń wò ilé ọ̀hún rèé o. ìdí tá a fi ń ṣe àfihàn àti àfọ̀mọ́ gbogbo eléyìí ara àwọn ìdí tá a fi ń ṣe bẹ́ẹ̀ ni pé àwọn kan bí ọba wí wọ́n ní wọ́n lè ní mansion kan ló kọ́ wọ́n lè ní ilé duplex ló kọ́ wọ́n lè ní ilé alájà mélòó ló kọ́ kíní kankan káwọn náà ká gbọ́n ní ká ṣe é dà ká sì ṣẹ̀rí ọ̀rọ̀ náà ló mú wa dé ibi lónìí kí Elédùmarè kó dákun kó dábọ̀ kó má fi ikú tó yá kó má fi pa wá kó má jẹ́ ká kú ní rèwerèwe àdúgbò òun ni à ń wò yìí. Ṣòyọ́yè ní ibi ọ̀nà tá a gbà wọlé rè ibi ẹ̀yìn mọ́ṣáláṣí kan tó wà ní Ṣòyọ́yè ńlá gbà wọlé la wá sí ibi báyìí. tó bá ṣe wípé a ní àǹfààní láti dé ọ̀dọ̀ ìyàwó olóògbé yìí tó sì jẹ́ pé a sì gbìyànjú láti rí ìyàwó olóògbé yìí láti fọ̀rọ̀ jomitoro ọ̀rọ̀ pẹ̀lú ìyàwó rẹ̀ ká gbọ́ kúlẹ̀kúlẹ̀ kí ni tó ṣẹlẹ̀ gan-an nísàn-án tá bá láǹfààní àti oore ọ̀fẹ́ àá tún ṣe bẹ́ẹ̀.